ládọjà sẹ ládọjà ní sẹ Olúbàdàn ní sẹ ẹ bá mi kọ́ lóye sọ́jà Adéyẹmọ Ìgbòho ṣá àdìsá. Ó yá. Ó yá. Ó yá. Ó yá. Ó yá. Ẹ̀yin ọmọ Yorùbá èmi là ní yọ̀ sí bá ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló ṣe kíni bẹ́ẹ̀ náà ló rí. Wọ́n ti fi bàbá wa ṣe Olóyè Sunday Igboho wọ́n ti fi wọ́n lẹ̀ wọ́n ti yọ wọ́n tẹ̀dí kúrò lórí orúkọ wọn. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí Ládọjà ọba tuntun ti ìlú Ìbàdàn tó wọ́n jẹ oyè láìpẹ́ láì jìnnà yìí tí wọ́n jọba nínú láìpẹ́ láì jìnnà yìí wọ́n dẹ̀ bá wa rìlíìsì Olóyè Sunday Igboho. Ẹ bá wa kí bàbá wa Ládọjà wọ́n pẹ́ lórí ìtẹ́ wọ́n gbogbogbogbogbogbogbò wọ́n dàgbàdàgbà bàbá Ládọjà wọ́n gbogbogbò bí wọ́n ṣe bá wa ṣe àṣeyọrí lórí Chief Sunday Igboho Olúwa ẹ ṣé Ọlọ́run ṣe Olúwa ẹ ṣé Ọlọ́run ṣe. Ẹ wá gbọ́ nǹkan tí wọ́n lọ sọ báwo yẹn ṣe sọ̀rọ̀ lóríṣiríṣi nínú fídíò yìí lórí bàbá wa Ládọjà àti Chief Olóyè Sunday Igboho àti bàbá wa Tinubu náà. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Tinubu o ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá Ládọjà àdẹ̀kú oríire fún Chief Olóyè Sunday Igboho. Ẹ wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. Oko ogun Àjàyí Májàsọ́lá òòṣà ọmọládìkún bàbá mi ò ní dààmú ò ní jáde lékú lọ́wọ́ ò ní jáde láàrùn lọ́wọ́. Mi ò tí ì sọ̀rọ̀ kan ẹ bá mi kọ́kọ́ méje ẹ bá mi dúpẹ́ ná àbínú yóò dùn ní ẹni tí ló bá dùn kó lọ wá bìjò kó sí ẹ ká fi sí spíkà kan lè bá a gbọ́. Bàbá mi mo kẹ́ ìyá mi mo kẹ́ yẹn gbọ́n mi mo kí gbogbo àtẹ̀gbọ́n mi káàkiri àgbáláyé. Èmi ọmọ ẹ̀kọ́ mi dùn léyọ̀ náà ni kò ní sú wa kò ní rẹ̀ wá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìkárà ni mo wà báyìí. Bí a ṣe fẹ́ orí. Bẹ́ẹ̀ náà lórí èmi náà rí yọ̀ sí. Iná ahọ́n wọn lòun ní agbára àwọn èèyàn wa. Wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa. Tẹ́jọ́ òsì tẹ́jọ́ rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàdúrà àti pásítọ̀ ni o àtàfáà ni o àti babaláwo ni o àkíyín pé ẹ̀pẹ́ fún wa. Yes sir. Ojú òní tí ń yí o so a ń fi àsìkò yìí sọ fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire bí àtọkùnrin ni o àtọmọdé ni o àtàgbàlagbà ni o àti arúgbó wa ni o àtọmídán wa ni o ẹ jẹ́ kí gbogbo wa túyáyá ká túyáyá ẹ jẹ́ ká pa. Káwá lọ ṣe kí ni wọ́n ní ká túyáyá ẹ gẹ́ẹ̀sì kí ló ní ká wá lọ ṣe kí ló ní ká wá lọ ṣe ọ́ ní ẹtúyáyá kí ló ní ká wá lọ ṣe kí ló ní ká wá lọ ṣe àdìsá ti bá mú ẹ sọ́wọ́ wọ́n ní ká túyáyá kí ló ní ká wá lọ ṣe gbóhùn sókè come radio mayor. Arúgbó wa ni o àtọmídán wa ni o ẹ jẹ́ kí gbogbo wa túyáyá ká túyáyá ẹ jẹ́ ká pàdé ní ìlú Ìbàdàn ní Sókà níjọ́ Monday ká wá fojú kan bàbá wa Májàsọ́lá àtàárọ̀ ni o ẹni tó bá járọ bóyá ká gbé sápá ọba lè gbé sápá kó gbé sápá torí pé nǹkan tí gbogbo wa ti ń gbàdúrà fún àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti wá tẹ̀ wá lọ́wọ́ wípé wọ́n ti fi ọba Májàsọ́lá sílẹ̀ ilé bàbá òun bọmọ lẹ́rù ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé ilé bàbá òun bọmọ lẹ́rù wọlé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adẹ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Tinubu akọbí tó jẹ́wọ́ ọmọ ọkọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bú dádì mi lẹ́nìí gbogbo yín lè máa gbọ́ you will hear from my lawyer. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bú dádì mi àkọ́bí ọmọ lóde tẹ́ bá ń bú mi lórí BOS number 1 kóòtù èmi àti yẹn pàdé kóòtù ẹ pàdé mi ní kóòtù ẹ pàdé mi ní kóòtù gbogbo ẹ̀yin tẹ́ bá ń bú mi lórí péjì ẹ máa ń bú èmi àti dádì mi àkọ́bí ọmọ lóde òkun wọn ẹ yẹ ká pàdé ní kóòtù gbogbo ìmọ̀ gbọ́dọ̀ sí kóòtù gbogbo ẹ̀yin fáǹsì mi kóòtù straight court you will hear from my lawyer. Tí wọ́n jẹ́wọ́ ọmọ àlè ó ṣe dádì mi dà tó bá jẹ́ àwọn míì ni orúkọ ọmọ àlè ni wọ́n tọ́dẹ̀ ń jẹ́ orúkọ Yorùbá wọn ò ní ṣe nǹkan tí a fẹ́ àdúgbò. Ẹ má ì tí ì pè. Bàbá Tinubu wọn jẹ́wọ́ ọmọ ọkọ máa tẹ̀yìn ní kò. àdẹ̀kí bàbá wa Ládọjà àkíyín àkí bàbá wa Olúgbọ́n àti gbogbo ládé ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrì pé ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun
ẹ ṣeun ṣé adúpẹ́ ẹ ṣé àmọ́ lóore o mi ìdẹ lómi ojú òní orin tì kọ Ọlọ́run agbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ àwọn ọmọ àlè rẹ̀ ní dominate ilẹ̀ Yorùbá àṣẹ bẹ́ẹ̀ ni wọn ò ní kó àwọn ọmọ káàárọ̀ òjìrì àṣẹ lẹ́rú torí pé ilé àṣẹ wa ni ilẹ̀ wa ni àṣà wa ni àwọn ọmọ àlè wọn nígbà lọ́wọ́ wa àṣẹ òye jẹ́ nìyẹn so àǹfààní kò rí pé gbogbo ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká pàdé nílùú Ìbàdàn Ìbàdàn yá lọ́pọ̀ yanturu Monday ìyẹn ní sókà ní lọ́jọ́ sókà Monday àdìsá wọlé tó bá possible kẹ̀kẹ́ lómi kan ti dé láti alẹ́ Sunday àdìsá tíá òòṣà tíá bájà sọlá tíá ó yẹ àgbáyé wa kí ládọjà sẹ ládọjà ní sẹ Olúbàdàn ní sẹ ẹ bá mi kọ́ lóye sọ́jà Adéyẹmọ Ìgbòho ṣá àdìsá ó yá 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 ọmọ Yorùbá yẹ máa dúpẹ́ májèsọlá ló ń sọ̀rọ̀ ìlọ́wọ́ yìí ó ṣàré ó ṣe àdìsá tiwa ẹ ṣe wá a máa sọ̀rọ̀ létà ọ̀rọ̀ yìí là ń sọ lọ́wọ́ lórí show ó yá ó yá kí ló fẹ́ ṣẹlẹ̀ ohun májàlẹ̀ ti gbọ́ yẹn bàbá ni ẹ máa dúpẹ́ lọ ó yá freedom for àdìsá ó padà ṣẹlẹ̀ last ládọjà bàbá ládọjà Olúbàdàn wetin dey happen ẹ ṣe èyí TikTok ẹ ṣì wá bẹ ẹ má bínú ajá fóònù yín lónìí ohun àdìsá lẹ gbọ́ yẹn ọmọ èèyàn kan bí 1 billion ó yá àdìsá ń bọ̀ nílé Monday àti change the topic àti ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá Olúbàdàn náà ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ládọjà náà tẹ bá ti wá dúpẹ́ ládọjà ẹ má gbàgbé bàbá mi náà Àkànbí ọmọ olódò dẹ torí ẹni tó ń kọ́ níkà tó ṣe ìkà lòun fúnra rẹ̀ ẹni tó máa kọ́ níkà tó bá ṣe ìkà lòun fúnra rẹ̀ sílẹ̀ ìjọba bá lọ bá Tinubu tó bá lóhùn kí Sunday Igboho máa wọlé kò ní wọlé wetin dey happen all dey go ayawara tíntín àdìsá nìyẹn o Super J wọ́n ní please call bàbá wa to confirm gbóhùn ẹni tó sọ̀rọ̀ tó ń sìn ni Super J rí pàdísá ló sọ̀rọ̀ tó ń sìn má jàsọ́lá àti àníyàn òòṣà ti lẹ̀ pọ̀ àwa ti rò pọ̀ ogún gbọ́ ibi tó bá lọ báyìí ibi tó bá lọ o la bá lọ o ibi tó bá gbà á la ó yá wèrè la fi ń wo wèrè la fi ń wo wèrè la fi ń wo wèrè níbo congratulations ládọjà ẹ ṣe sà adúpẹ́ sà ẹ̀rọ àti lè gbé kọ́ọ̀lù tí ẹ̀ka púpọ̀ àwọn tó ti ń pè látẹ̀kùn mẹ́sì ẹ ní sùúrù ẹ̀ka púpọ̀ àwọn tó ti ń pè látẹ̀kùn àwọn fáǹsì mi gan wàhálà ẹ ní sùúrù o some people love me o ẹ̀yin fáǹsì mi ẹ nífẹ̀ẹ́ mi gan o látẹ̀kùn kí ló dé èèyàn kan wà lórí kinní ẹ má bínú mo dáre mi mọ̀ pé èèyàn kan wà lórí fóònù látàárọ̀ irọ́ o ẹni sùúrù àwọn èèyàn ti fẹ́ fọ́ fóònù mi wọ́n ti fẹ́ fọ́ fóònù mi nǹkan dé ogun ti jà lórí fóònù mi ogun jà lórí fóònù yìí congratulations o ọlọ́run ọba o ọlọ́run ọba o alákálòlò bá ti sọ̀rọ̀ ó máa ṣe ẹni sẹ́ẹ̀ alákálòlò làwa sẹ́ẹ̀ ẹ bá wa gbóhùn sókè ó yá ogbó àtọ ẹ bàbá mi àdìsá o. gbogbo ọmọ Yorùbá ẹ bá mi ṣe gbòòsà mẹ́ta fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. gbòòsà ládọjà ń kọ́. Aṣíwájú Bọ́lá Ahmed. ó yá Àkànbí ẹ ti bá a ṣe lè lọ tó wá kú lọ wá ṣe tó kú. gbogbo ọmọ Yorùbá wá kí wá. kí dádì mi nà kí ló dé ṣáà máa ń bu lójoojúmọ́ ni ẹ bá mi kí. Yorùbá ò yẹ ní sùúrù ẹ ṣe àkọ́ kí bàbá wa lọ gbogbo ọmọ Yorùbá. thank you for the gift àwọn ti fún mi gift freedom. ẹ jẹ́ ká pàdé nìbàdàn ọjọ́ Monday o àtàrọ ni o. ó yá Monday.
Ìgbòho ṣá. Monday la máa wọlé bàbá bàbá yín máa wọlé ẹ ṣe ó yá ó dàbọ̀ 1 minute bàbá yìí ti wọlé dé àdìsá ti dé Monday a máa wọlé pé ẹ fẹ́ bẹ̀ẹ̀ kàn ó di túláàsì ó di dandan ó di túláàsì. Ṣé ọ̀tẹ́ nìkan ló lè fún mi ní gift àbí gbogbo ẹni tó kù ẹ̀ ń wò mí àbí èmi mo jẹ̀bi tí mo polóyè fún yín ẹ bá gbó sókè màámi ìṣẹ́jú kan o. ṣé ìlú o. Yes màámi. ojú òní tì. àṣẹ wà. ẹ o mo gbúrò ayọ̀ kan ní ìtì ẹ̀mọ́ pé ó wà lórí ètò. hello. Pẹ̀lú màámi. hello màámi à ń dá yín lóhùn. mi ò mọ̀ pé ó wà lórí ètò pé ó ń ṣe prógráàmù lọ́wọ́. wọ́n wà lórí prógráàmù. ẹ̀yin tẹ́ ń pè é nísù a máa pè yín padà màámi à ń gbọ́ yín mà. ìròyìn ayọ̀ ni mo gbọ́ ni mo ní ń kéde lọ́dọ̀ ẹ̀ náà pé ṣé o ti gbọ́. Sunday Igboho ṣe kó lórí péjì mi sìn ni. ìyá ni mo ti ẹ̀fẹ́ kí ẹ̀mí ò mọ ètò tó ń mi ò mọ tó ń bá lọ. Sunday Igboho gan ṣe kó lórí péjì yìí sìn ó ṣe kó ń bí sìn ni. Ọlọ́run ṣeun Yorùbá wuyì Ọlọ́run ṣeun ẹ kú iṣẹ́. Yes ma. a kú àjàyè. Yes ma. lágbára lọ́dọ̀ Ọlọ́run ogun tó ti ṣe ò ní gbérí mọ́. bí ṣe máa rìn sìn ni máa kó so. lágbára lọ́dọ̀ Ọlọ́run ogun tó ti ṣe ò ní gbérí mọ́. àṣẹ. ogun tó ti ṣe ò ní gbérí mọ́. bí ṣe máa rìn sìn ni àṣẹ. ìyá mi mo dúpẹ́ ṣe. ogun tó ti ṣe ò ní gbérí mọ́. àṣẹ. lágbára lọ́dọ̀ Ọlọ́run. ẹ ṣe mà. mo wá kí yín mo kí yín gbogbo yín ẹ kú gbìyànjú. Yes ma. ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ ìran. inú mi dùn ayọ̀ mi kún. adúpẹ́. inú mi dùn ayọ̀ mi kún. adúpẹ́. inú mi dùn ayọ̀ mi kún. adúpẹ́. inú mi dùn ayọ̀ mi kún. omi ó yàtọ̀ lálẹ́ yìí. ọpẹ́ náà tí mò ń dá tí mò ń fún ní àdúrà ló dájí bá ti jí báyìí tó ṣe nǹkan kan òun ni máa bẹ lọ́mọ máa pẹ́ ẹlẹ́dàá ẹ̀ Sunday Adéyẹmọ tó ń jọmọ ìlú Ìgbòho mo pe ẹlẹ́dàá mi ìpè fúnkú mi ìpè fárùn bá mi wọnú ọkàn gbogbo wọn kí wọ́n tú ẹ sílẹ̀ kó rìnrìn àlàáfíà ní ayé kó o lọ kó o bọ̀ bó ti ń ṣe tẹ́lẹ̀ afẹ́fẹ́ burúkú kó má ṣe fẹ́ lù ẹ́ àṣẹ ìjì burúkú kó má fẹ́ lù ẹ́ àṣẹ Ọlọ́run o bá mi fi wá rí àṣẹ nígbà tí wọnú ọdún yìí orin tí mò ń kọ nìyẹn pé ọdún yìí àánú tó ta ọdún ayọ̀ wa ní sẹ́ 2026 sẹ́ ẹ ṣe màámi ká sáré gbé kọlù ẹ yes ma adúpẹ́ mà ẹ bá wa ṣe ní 2 minutes 1 minute 2 minutes torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run èrò ti yapa fóònù mi ti fẹ́ bẹ́ fóònù mi ti fẹ́ gbó bàbá yín wọ bàbá èèyàn kan ló fẹ́ bá mi jà ta ló ráyè ìjà mo làwọn ti ráyè èèyàn àwọn ògbọ́n nǹkan kan àgbọ̀ nǹkan kan freedom Sunday Igboho la gbọ́ àgbẹ̀rìtì à ń gbọ́ yín. ìdùnnú yẹn ló jẹ́ sáré máa pè yín o ìdùnnú ni kódà mo ń lọlé ni mo ti pẹ́ lé kan lọ bá ara ẹdìyẹ sunsun. ọ̀gá ẹdìyẹ sunsun lẹ́yìn náà lọ jẹ́ ọ̀gá. mo fi orílẹ̀-èdè Nàìjíríà búra orí ìrìn mu wà mo lọlé nìyẹn. ẹ lọlé ẹ close. mo ń kọ́ lọ rẹ díẹ̀. wàhálà ti dé àwọn close níbi iṣẹ́. ẹ wò inú mi nígbà tí ẹmọ tí ẹ bá kò lórílẹ̀-èdè kan tó lọ sí Nàìjíríà lọ pàdé àwọn fámìlì ẹ bí èyí wọn pàdé àwọn fámìlì ẹ tí èyí máa ń dùn yẹn. bẹ́ẹ̀ nínú iṣẹ́ dùn. oríire mọ̀ wáyé. Ọlọ́run aṣọ yín délé ẹ lọ jẹbi yẹ kẹtù lọ́dún màmá ó dàbọ̀ ẹ jẹbi yẹ gbogbo ẹ̀yin fún Sunday Igboho ó yá òun alẹ́ yìí máa yàtọ̀ anybody ẹni ọkùnrin lọ́sọ̀ pé ó rẹ̀ ń lálẹ́ yìí a máa mú sọ́wọ́ ni kò gbọ́dọ̀ rẹ kò gbọ́dọ̀ màmá àti gbé kọ́ọ̀dù yín tẹ́lẹ̀ lọ́wọ́ tá a dé yìí ẹni ọkùnrin kankan kò gbọ́dọ̀ rẹ̀ lálẹ́ yìí obìnrin kalẹ̀ mọ́ ẹ máa lọ́lé kó ń ṣọ́ọ̀bù ẹ máa lọ́lé oṣù mẹ́sàn-án lè ní a máa bímọ lóṣù mẹ́sàn-án lè ní ọmọ máa pọ̀ lé Yorùbá ó ní kálukú ẹ close ẹ máa lọ́lé ẹ close ẹ máa lọ́lé ẹ lọ́jú ibi ni ẹ lọ ẹgbọ́n sókè àgbọ̀n ẹ ti rí ẹ kí n wò. kò ní ìdíkẹ́ sọ́síta mo ti sáré pé àkàrà pé kan sáré mẹ́sẹ̀jì tó lóye kíá ẹ ti rí. Elia ẹ̀mí ọ̀run ló sọ fún mi o Elia ẹ̀mí ló sọ fún mi kò sẹ́yìn kankan ẹ ti wá. ok mo ti yé mi mo ti rìn. lórí wọn ti di pé táwọn ò bá ka tí ẹ̀yìn ìbọn ò bá ràn ní táwọn máa lù nìyẹn tí wọ́n lè tán ra wọn wọn mọ̀ olúwa wà lókè. màá ṣẹ̀dẹ̀ sáwọn kan sùn. all right. yes ma ẹ ṣe mọ. ó yá
ẹ máa lọ́lé everybody ẹ close everybody má pè mí mọ́ everybody ẹ close ẹ máa lọ́lé lálẹ́ yìí ọmọ tó máa bí ilẹ̀ Yorùbá ní oṣù mẹ́sàn-án èní ó máa lé ní 50 lálẹ́ ìṣẹ́ Ọlọ́run ṣẹ́ lálẹ́ yìí àní gbà ilẹ̀ Yorùbá lálẹ́ ìṣẹ́ lálẹ́ yìí ọmọ tó máa bí wa tó 50 nílẹ̀ Yorùbá ẹ ṣe gbẹ̀ntẹ́ fún mi ní gift lórí TikTok ẹ ṣe alẹ́ ìṣẹ́ a máa bímọ tó 200 ní oṣù mẹ́sàn-án èní nílẹ̀ Yorùbá àwọn máa bímọ lọ ní alẹ́ èní yá yàtọ̀ ìdájí òní ṣe é kó káṣọ máa yàtà yàyò yóò yá ẹ̀dẹ̀ ńlẹ̀ ẹ bá gbó sókè. ẹ káalẹ́ sà ó dà pé mo rówó rè ní ọlọ́run. akọ ayọ̀ ni. akọ òdìwọ̀n. adúpẹ́ o. àpapọ̀ ọmọ Yorùbá láìpẹ́ yìí ní rí wa bàbá wa Gani Alágbàlá kó wá sípàdé gbé gbogbo wa wá pàdé nìbàdàn lọ́jọ́ Monday wípé wọ́n ti tú bàbá wa sílẹ̀. Mo wá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run tó ṣe léyìí á túbọ̀ ṣe tó kù wá nírọ̀rùn. Ọlọ́run tó ṣe yìí àdúpẹ́ Ọlọ́run tó ṣe yìí ó ṣeun ọ̀rọ̀ ẹ̀gbọ́n lẹ́nu ọ̀tá ó ti di wẹ́lo ẹ ṣeun àti announce lórí show àti announce ẹ ṣe bàbá mi. Ọlọ́run tó ṣe yìí àdúpẹ́ Ọlọ́run tó ṣe yìí ó ṣeun ọ̀rọ̀ ẹ̀gbọ́n lórí Àdìsá ó ti di wẹ́lo Ọlọ́run tó ṣe yìí àdúpẹ́ Ọlọ́run tó ṣe Aládìsá òkú ewu o. Ewu iná kì í pa àwòdì òkú ewu. Májàsọ́lá òkú ewu o. Ewu iná kì í pa àwòdì. Àná ni mò ń pòsì gbogbo free Sunday gbogbo. Tẹ pòsì látànà lèmi náà ń pòsì ẹ̀. Mo ti ní challenge yẹn sẹ̀. Bàbá Olúwa ó ṣeun, a kú ewu, a kú àjàbọ̀. Sunday Igboho Olúwa ṣeun. Tí mọ̀tá òjò lórí ẹ, tí òjò lórí gbogbo ẹgbẹ́ Yorùbá nation, àwa tá fi tọkàntọkàn ṣe Olúwa ó ṣeun, ìyá mi ẹ máa dé tò lọ. À ń bá bọ̀ ẹ ṣeun. Aládìsá kú ewu o, ewu iná kì í pa àwòdì, Àdìsá kú ewu. Májàsọ́lá kú ewu o, ewu iná kì í pa àwòdì. Àdìsá òkú ewu. Ọlọ́run ṣe o. Àdúpẹ́. Ọlọ́run ṣe o. Àdúpẹ́. Ọlọ́run ṣe o. Ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Tinubu. Nǹkan tá a fẹ́ kó ṣe fún wa. Tó sì kù lọ́kàn wa. Ọlọ́run á bá kó sí nínú àṣẹ fún wa o. Àṣẹ. Ká wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa. Ìyá wa ìyá mi Àjọkẹ́ mute ẹ lè dá sọ̀rọ̀ o mute ẹ lè dá sọ̀rọ̀ because TikTok yẹn mo bóyá ń ṣe o à ń gbọ́yàn bá mi. Bàbá wa Ládọjà Gbádéwọ̀lù Ládọjà. Ó yá Gbádéwọ̀lù. Láti lẹ̀ wá ló ti mú dání gẹ́gẹ́ bí ọmọ. Bí ọmọ bẹ́ẹ̀. Ọ̀dọ̀ mi jábọ́ lẹ́yìn ẹ̀. Ọlọ́run dẹ̀dẹ̀ gbá ló gbá òun náà lọ́wọ́ Sunday. Àṣẹ. Agbára Ọlọ́run ilẹ̀ Yorùbá yìí àṣẹ àwa alágbára Ọlọ́run láìpẹ́ láì jìjìnà. Bàbá wa Akíntóyè aṣáájú wa. Kàkí bàbá wa. Professor Bánjí Akíntóyè bàbá. Àṣẹ bàbá wa Bánjí Akíntóyè pé wọ́n kó àdúró tì wá o. Ọlọ́run ní padà lẹ́yìn wọn o. Àṣẹ. Ẹ bá ní kán máa gun ẹṣin nínú mi bí mo ṣe wà yìí. Pẹ̀lú ọjọ́ orí mi ìṣe ni inú mi ló mo dàbí ọmọ kan tó tán. Ẹ fò sókè. Bẹ́ẹ̀ni pé ẹ̀ṣẹ̀ bí mi. Torí bínú mi ṣe ń dùn. Ọlọ́run ní bá nú gbogbo wa tó ń dùn sí bó ṣe rí lóṣù Sunday. Ọlọ́run ní bá nú gbogbo ayé ayọ̀ wa tó bọ̀ máa kọ́ ni. Ẹ ṣeun gan. Àwọn tí wọ́n dẹ̀ tàn tí dúró tàn tí darapọ̀ mọ́ wa Ọlọ́run bá kó sí wọn ní gbogbo alájọ máa ṣe agbára Ọlọ́run. Ẹ ṣeun gan. Àdìsá òkú ewu ewu náà kì í pa àwòdì Májàsọ́lá òkú ewu. Ọmọ ìyá mi mo rí kọ́mẹ̀ntì yẹn
ọmọ ìyá mi mo rí kọ́mẹ̀ǹtì ẹ̀ ọkún ọ̀sẹ̀ mo rí kọ́mẹ̀ǹtì ọ o mo rí kọ́mẹ̀ǹtì ọ ẹ bá gbọ́n sókè màmí tẹ bá ti pè lẹ́ẹ̀kan nígbà tó bá ti pè lẹ́ẹ̀kan kó stop ọmọ pè yín padà ẹ stop màmí bá gbọ́n sókè àti gbé kọ́ọ̀lù yín ẹ̀jẹ̀ tó bá ti gbé kọ́ọ̀lù kó bá wa sọ̀rọ̀ o ìyá wa ti gbé kọ́ọ̀lù yín o. Okay, yes ma ṣe ma ẹni tó bá ti pè lẹ́ẹ̀kan tó bá ti pè yín padà ẹjọ́ máa bá wa pick call tó bá ti pick call máa bá wa sọ yàrá ni wọn làwọn ti pè wá lẹ́ẹ̀kan mo láìkì wọn ò kí ń ṣe olójú kòkó ẹ pẹ̀lú mi náà máa sọ̀rọ̀ lọ ni. májà sọ́lá kú ewu ọmọ Yorùbá ti lè ka ọmọ Yorùbá kú ewu ẹ bá mi ṣí ẹ fídíò yìí bàbá wọn wọ bàbá yín wọlé Àdìsá mo gbọ́ àwọn kan mi gbọ́ náà wọ́n ti gẹ́tì mi lọ mi gbọ́ àwọn kan wọ́n ti gẹ́tì mi lọ àná ti gẹ́tì mi lọ máa sọ̀rọ̀ mi gbọ́ à ń gbọ́ yìí. Yorùbá àìrọ̀ kí orúkọ ẹ̀ kí náà ń pè é kí ni mo wà nísìnyí ni wọ́n á gbọ́ níìsì yẹn ní Jersey ni mo wà wọ́n á gbọ́ níìsì yẹn. TikTok mute àdéhùn kankan dúró lórí TikTok kọ́ńtà kó máa sọ̀rọ̀ lọ everybody máa sọ̀rọ̀ lọ 7 hours show la máa ṣe lẹ́yìn èmi kò sí jẹ́ mi lọ síbi iṣẹ́ ìgbẹ́ mi tì kò síṣẹ́ lálẹ́. Yorùbá wuyì. Yes sir kò síṣẹ́ lálẹ́. I wish I'm at home now. a lọ gbé Sunday Igboho sẹ́. Ó ga fún mi o Texas mo wà ní ìsìn. Ọlọ́run aṣọ́gbó adélé láyà tàlàáfíà. Ayọ̀ lélẹ̀ orí mo ṣe ń ṣe. Ó yé mi ẹ ṣe bàbá mi ẹ lọ ẹ má mú nǹkan ẹ má mú nǹkan bíi pé kí hàn ṣe fàájì ẹ wá lọ sínú ilé nísìnyí lẹ́gbẹ̀ẹ́ kan. Ó ṣe ọmọ ọlọ́run náà máa dà nǹkan sáyà a máa tálẹ̀ ìsẹ̀yìn ọlọ́run sẹ́ lẹ́ni everybody máa lọ dà nǹkan sáyà everybody àgbọ̀ bí ṣe wà wọ́n ti dé tì mí lọ mi gbọ́ anything mi àbí ìgbà mi ní ìgbà mo fi ẹ má bínú wọn mi ti TikTok látàárọ̀ sọ àgbà o ìgbà tí wàá yín ò dá ẹ̀yin tẹ́ ẹ bú dádì mi lánàá ojú ti ti ọ̀tá ẹ̀yin tẹ́ ẹ bú dádì mi lánàá ẹ̀yin tẹ́ ẹ bú dádì mi lánàá àkànbí ọmọ olódòdó ẹ yes màá ni mo ń gbọ́ yín fàájì làwọn lẹ́yìn màá ṣe fàájì ṣera mi léṣe yes ma àṣẹ mo ti sọ́ra padà ẹ ṣe màmí dátì ẹ mọ̀ sẹ́ẹ̀ wọ́n ní láàrin ìṣẹ́jú mẹ́ta Yorùbá wuyì ti sanra ìkẹ́mi jáde padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni bí ṣe wà bí ṣe máa rìn sí lélẹ́yìn tí wọ́n ti pàdé ẹ̀yìn tẹ́ ń bú dádì mi Àkànbí gbogbo ẹ̀yìn tẹ́ ń bú dádì mi bí ṣe máa rìn sí lélẹ́yìn à ń gbọ́ yín ẹgbóhùn sókè. Àkànbí on top. Orí náà ló jí bàjẹ́. Àṣẹ. Ọmọ ẹ ṣe gan ni ẹ ṣe. Àṣẹ. Ẹ kú wàhálà láti jọ yìí. Ẹ kú àtúntò tó lọ lọ́kàn ló sì. Ẹ ní bọ́tà àmọ́. Ọmọ yẹn náà ní bọ́tà àmọ́. Àṣẹ o. Ẹ nílò nira. Àṣẹ. Gbogbo tó kún ilé ayé yẹn dúró lẹ́ẹ̀fi lò. Àṣẹ. Àwọn fi kíkì tí àdúrà tí a fi kárí gbogbo àwọn tó kún fàdúrà. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi lórí TikTok ẹni sùn bàbá mi lórí fóònù ẹni sùn. Ẹjọ́ ìyá mi Àjọkẹ́ lórí TikTok ẹjọ́ tó máa ti sọ̀rọ̀ lórí fóònù bá wa fún wọn ní time díẹ̀. Ó yá inú everybody ń dùn lẹ́nu. Ó yá ẹgbóhùn sókè. Fi kíkì tí àdúrà tí a fi kárí gbogbo àwọn ọmọ Yorùbá tán dúró lórí bí bàbá yìí ṣe wà nínú àhámọ́ pé kán fi wọ́n lẹ̀ á fi kí àwọn náà ní bọ́ sáwọn ọmọ. Àṣẹ. Wọ́n ní sunkún lórí ọkọ wọn ní rí dàmú. Àṣẹ mo fẹ́ change style. Nínú ayọ̀ la wà lónìí. Adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu. Adúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba tán dúró pé kán fi bàbá yìí lẹ̀. Agbogbo àníbọ́sà àmọ́ o. Àṣẹ. Ẹ máa bí tó bọ̀ ẹ ṣe gan ni. Ẹ ṣe gan ni inú ìdùnnú lẹ everybody wà bí mo ṣe wà yìí bí mo ṣe fẹ́ máa rìn nísìnyí tí má rí ìyàwó Àjọkẹ́ bí mo ṣe fẹ́ máa rìn nísìnyí lélẹ̀ àwọn BOS and co apá ò lè ro bí mo ṣe fẹ́ máa rìn nísìnyí lélẹ̀. Ọ̀mí kò ṣe tó pè ní jọ gbé kúrò lórí kinní túkẹ́ omi ń gbọ̀n gbé kúrò lórí. Ẹ má jẹ́ kó òun yín gbọ̀n máa ń mi ọ̀rọ̀ àwọn ìyá yìí ti sú mi ẹ ló.
Adúpẹ́, adúpẹ́, àṣẹ, 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 adúpẹ́, 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 àṣẹ, 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 àṣẹ. Ẹ ṣé mo dúpẹ́ mà. Ẹkún ayọ̀ ni màmá ń sun, wọ́n ń ké. Ẹkún ayọ̀ ni màmá ń sun, wọ́n ń ké. Wọ́n ti fún wa lówó o, wọ́n ń ké. Ẹkún ayọ̀ ni màmá ń sun. Ẹ̀yin ìyá àyàdé yìí máa sunkún mọ́, ọ̀rọ̀ yìí ti sú mi. Ọ̀rọ̀ ìjọ tí bá wá sí Nàìjíríà báyìí, ọbẹ̀ gbogbo yìí ni máa kó jẹ. Ọ̀rọ̀ wa ti dayọ̀ o. Àkànbí. Hello màmá. Ẹ bá wa gbóhùn sókè. Ẹ káalẹ́ fún mi o. Ẹ káàbọ̀. Màmá Yorùbá wuyì. Ẹ pẹ̀lẹ́, ẹ káàbọ̀, ẹ jọ̀ọ́. A ní ìgbàlá ni mo wà. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ o. Ẹ má gbọ́ wa nínú ilé, ẹ má gbọ́ wa nínú ilé, tẹ́ bá ń gbọ́ wa nínú ilé, ẹ máa disturb ṣe. Inú mi tiẹ̀ ń dùn bí mo ṣe ń gbọ́ gbogbo ẹ̀ báyìí. Ẹ ra mà. Yes sir. Ẹ wo kò ní. Tẹ́ bá ti pè wọlé, ẹ má gbọ́ wa nínú ilé, àfọlọ́run ọba àbẹ̀yìn. Tẹ́ bá ti pè wọlé, ẹ má gbọ́ wa nínú ilé, ẹ má gbọ́ wa lórí fóònù. Ẹ jọ̀ọ́ gba àwọn tó ń bú dádì mi Àkànbí ọmọ olórí òde. Ẹ jẹ́ ẹ gbójú yín síta o. Bí mo ṣe fẹ́ máa pàdé. Májàsọ́lá Sunday o, Májàsọ́lá Sunday ní Ìgbòho ṣá. Ikú ayé tí pàgùn jẹ Sunday ní. Ó ṣe. Òkúta pàtàkì tọ́mọ Ẹ kálẹ́ wà. Ó yá, ẹ jọ̀ọ́. Ó yá, Ẹ kálẹ́ o. ẹ káalẹ́ o. Ẹ wo inú wa ń dùn gan o. Pápá mi ṣe fẹ́ máa rìn sí lélẹ̀. Ó lọ fà fà. Ó lọ fà, adúpẹ́ o. Adúpẹ́ o fún bàbá wa Ìgbòho ṣá. Adúpẹ́. Ọlọ́run ṣeun o, Ọlọ́run ṣe o. Ẹ ṣe gan ni o, ẹ kú ètò. Ẹ̀yin tẹ́ dákun dúró, ẹ ṣe gan, adúpẹ́ o. Ẹ ṣe. Yorùbá máa ń múra àwọn ìyapa ń bẹ̀ ẹ́ jọ wọ́n dè lágbára Ọlọ́run ẹ̀ ló máa yapa. Wọ́n balẹ̀ mà, ẹ ṣe, thank you ma, ẹ máa rí ètò lọ. Ẹ ṣe gan. Ẹ̀yin ará TikTok, ẹ jọ̀ọ́. Mo sọ fún yín. Ẹ jọ̀ọ́ kẹ́nìbọ̀dì má pè mí sí bá rí mẹ́sì máa bá yín jà. Mo sọ fún yín náà. Ọ̀rọ̀ tí akálẹ̀ ló bá ń sọ, mo sọ pé òdì ọ̀run ló ti wá, mo sọ fún yín. Ó yá. Ẹ jọ̀ọ́ àwọn arẹ́wì gbàfọ́ ga ẹ̀ náà. Ẹ jọ̀ọ́ àwọn tó wà lórí TikTok wọ́n fẹ́ sọ̀rọ̀, ẹ já fún wọn láyè. Ó ṣe ìyá mi. Ẹ bá mi kí Mr. Ṣọlá Jọmbú, God bless you. Ọlọ́run àwọn owó yẹn máa lọ sókè fún mi super sticker. Owó ọpẹ́, mo ti ń gbowó ọpẹ́, mo ń jẹun ọmọ ni. Ọmọ mi ní Sunday Igboho, mo ń jẹun ọmọ ni. Ó ń jẹ ọmọ lélẹ́yìn náà. Dátì ẹ̀ mọ̀, TikTok yẹ bá wa gbóhùn sókè. What happened? You just joined. Ó yá ẹ sọ̀rọ̀, à ń gbọ́ yín. Báwa ṣe kọ́ gbọ́lẹ̀ ká àti ẹ̀mọ̀ pé máa padà pé aládìsá kọ́ lọ pe àwọn kan ni ẹ̀rí pé mo sọ̀kalẹ̀ mọ́ kọ́ lọ pe àwọn kan pé ó ti ṣẹlẹ̀ sẹ́ẹ̀. Wọ́n ti fi Ìgbòho lẹ̀ sẹ́ẹ̀. Ó yá. Ó ti dé sẹ́ẹ̀. Ó yá. Láti ẹ̀mọ̀ sẹ́ẹ̀. Ó yá láti ẹ̀mọ̀. Láti ẹ̀mọ̀. Àwọn adùnnú délẹ̀ ní lọ́bì láṣẹ. Àṣẹ Elédùmarè. Àṣẹ Elédùmarè. Nínú ọdún 2026 gbogbo ọ̀nà tá a ti lálẹ́ gbogbo ẹ̀ ló máa ṣe kí ni á tù pa lọ́dún yìí. Àṣẹ. Yorùbá wuyì. Ẹ ṣe gan ẹ kó àdúró tì. Ẹ kó àìsàn, ẹ kó àìwo. Ọlọ́run. Ilẹ̀ Yorùbá gbé yín. Àṣẹ. Àwọn alálẹ̀ a máa gbé yín Yorùbá wuyì. Àṣẹ. Àṣẹ. Yorùbá wuyì àwọn alálẹ̀ àgbé yín. Àṣẹ. Ọ̀dà àdìsá yín náà mo kí wọn o. Mo kí wọn wá kéré oko délé. Àṣẹ. Wọn ní tòkòròkò dókòròkò tó láṣẹ Ọlọ́run. Ẹ ní mọ bojì wọn, ẹ ní dopò ọ̀sán kan. Àwọn náà
ní sunkún lórí yín ní sunkún lórí gbogbo àwọn ọmọ yín lágbára Ọlọ́run táwọn ọmọ yín bá nílò èèyàn kan péré bí eléyìí gba èèyàn máa dìde fún wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ Yorùbáwùyí bó ṣe ń ṣe náà ni ó sì máa ṣe lọ èèyàn ò ní ṣe irú èyí kó máa làbọ̀. Yorùbáwùyí èèyàn ò ní ṣe irú èyí o kó máa làbọ̀. bó ti ṣe náà ni ó sì máa ṣe lọ. Ẹ ṣé mo dúpẹ́ thank God. Ìgárá ni mo wà sẹ́. Àkọ́bí ọmọ olóde òde what's up. Àkọ́bí ọmọ olóde òde what's up kí ló ṣẹlẹ̀ bá mi. Ìwáwùyẹ sọ pé ta mo kọ́ lọ pé bí mo ṣe sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan bí mo ṣàṣe kémi tí ìgbọ́ tán ọ̀bọ̀ mo ṣàgbọ́ pé ká máa jó yẹn mo ṣe kọ́ sọ̀kalẹ̀ ó ní nìkan tó ti bá mi fà á ti pẹ́ pé sẹ́ẹ̀ wọ́n ti mọ́ ga yín ẹni yẹn ni mo kọ́kọ́ lọ pè sẹ́ẹ̀ ó ní wọ́n lè fọ́ ga yín. Ẹ bá mi sọ fún pé kò lè jẹ́ 1 2 tán kò lè jẹ́ 1 2 kò lè jẹ́ tán ẹ bá mi sọ fún. láyé kò tó bẹ́ẹ̀ mi ó yá ẹni yẹn mo kọ́ lọ pè ó yá lọ gúgú ẹ̀ sẹ́ẹ̀. ó yá Gbádéwọ̀lù ládọjà ó yá Gbádéwọ̀lù ládọjà gbogbo ẹ̀yin àgbààgbà wa adúpẹ́ ẹ ṣé. Amóore o amóore. Àṣẹ. Ẹ ṣé dádì mi. Erin náà kì í pa àwòdì oko ewu. Sálẹ̀ ti padà jápọ̀. Ó yá àti gbólórin wá. Oríire ni o ẹ ṣé o mo dúpẹ́ Àdìsá. Ó yá ń fún yín. Ẹ bẹ̀rẹ̀ lẹ́ni wù ẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bú mi ná. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ májàsọ́lá fúnra rẹ̀. Àdìsá òòṣà. In fact, Ọlọ́run bá mi lọ́rẹ̀ ẹ̀mí wọn á gùn kò ní gbogbo ìyá. Àṣẹ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí pọ̀ sí ni wọ́n ní sọmọ ni wọ́n ní sọ ayá. Àṣẹ. Gbogbo tó ti fi ara ṣe fún yín. Àwọn wèrè ń fúláàgì ṣó mi ẹ bẹ̀rẹ̀ sí ní fúláàgì àwòjú anybody lẹ́nu. Ẹ bá ṣe ṣó lọ. Ó yá. Gbẹ̀gbẹ̀ àgàbí wọ́rọ́wọ́ tó bá lóun bá fẹ́ robi sí ní wákàtí lọ́nà ọ̀nà àgbẹ̀jẹ̀ ṣe fúnlẹ̀ Yorùbá ìyàgbẹ́ jẹ́ ní ti Kòtónú ni ìfà gbogbo owó ẹni bẹ́ẹ̀ Ọlọ́run bá ń fún ara àtẹ̀jẹ́ rẹ̀. Àṣẹ. Ládọjà. Amọ̀lóore. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí tá àgbà àmọ̀ yẹn tẹ́ ṣiṣẹ́ lábẹ́lẹ̀ gbogbo Nàìjíríà yín la kí ọmọ ẹsẹ̀ mú adúpẹ́. Bàbá wa Àkànbí ọmọ olódòdẹ. Olódò sílẹ̀ bàbá mi ọmọ olódò sílẹ̀ jàmà. Inú wa dùn adúpẹ́ torí pé ẹ ṣe nǹkan tá a fẹ́. Adúpẹ́. Gbogbo ẹni tó bá ti ní kẹ́ ẹ lọ kẹ́ ẹ má dé ẹ̀ ní dé bá onítọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe fún ìjùmọ̀ kó ìtẹ́tẹ́ ṣe fún májàsọ́lá ẹ wò ó. Ọlọ́run bá mi san yín lóore á sọ ẹ̀sùn oore yẹn fún yín á dúpẹ́ àmọ́ lóore ẹ ṣeun wọ́n lẹ́ẹ̀ lè ṣe ṣùgbọ́n ẹ padà ṣe. Wọ́n bú Yorùbá wuyì àwọn ọlọ́tẹ̀ àwọn àǹtí Àjọkẹ́ ọlọ́tẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bú Yorùbá wuyì wọ́n ní dádì mi ò ní ṣe nǹkan kan. Àsìkò gara ni mo wà dádì mi ọmọ olódò òde ẹ bá wa gbóhùn sókè ẹjọ́ bí ṣe máa rìn sí lélẹ́yìí. Kí ló dé? Ẹ dákun ẹ jẹ́ bí àwọn bàbá wa sí o. A ti gbọ́ báyìí pé wọ́n ti fi olóyè ilẹ̀ ká má fọ olóyè ilẹ̀ lásán o. Mo trust Àkànbí èèyàn má wọrí mo trust Àkànbí ọmọ olódò òde ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. Ìyá mi ìyá yóò. Àṣẹ. Wọ́n tó nílé ayé ẹ̀ẹ́dì fi ọwọ́ yín gbọ́ ọmọ sí. Àṣẹ. Ẹ jẹ èrè gbogbo àwọn ọmọ yín pátápátá àti yín tẹ́ ẹ bí fúnra yín àti yín tẹ́ ẹ tọ́jú. Ọ̀tẹ́ mọ̀ èrè gbogbo ojú ẹ̀ lẹ́yìn láṣẹ. Ẹ wá ní fi àìsàn ẹ̀ ní fi lò gbà. Àṣẹ.
ẹni sùn mami ẹ̀yin tẹ́ ń pè yẹn ẹ stop a máa pè yín padà dìmọ́ tẹ́ ń pè continuously dìmọ́ tí nọ́mbà yín ń lọ sẹ́yìn tẹ́ bá ti flash wà lẹ́ẹ̀kan a máa pè yín mo mọ bẹ̀tí nọ́mbà wọn ń lọ sẹ́yìn tó bá jẹ́ kókó wọn kò ní kàn because nọ́mbà yẹn máa lọ sẹ́yìn problem tó wà ń bẹ́ẹ̀ nìyẹn tí wọ́n náà lè ní í ṣe má bẹ́ẹ̀ bá gbóhùn sókè láàrin ìṣẹ́jú kan. fún mi ní ìṣẹ́jú méjì ẹjọ́ ó yá bàbá Olúbàdàn ẹ̀yin ni mo. màá búlọ̀kì yín ẹ má bínú o. bàbá ẹ ṣeun ojú ò ní tì yín ìrùkẹ̀rẹ̀ á. ẹ jẹ́ kí n ṣàlejò Mr. John kí ló dé kí n búlọ̀kì yín ni ẹ kí n ṣàlejò náà. pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ pẹ́ ju àwọn bàbá àtìyín lọ. àṣẹ. ẹ̀mí yín ogun àní wá yín tì ní ìsìn àwa lè sọ pé àwa ní bàbá ta lè fẹ̀yìntì ẹ ṣeun bàbá mi a mọ̀ rí yín bá. lẹ́yìn ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹlẹ́kẹ̀ẹ́bù ni wọ́n o ojoojúmọ́ náà máa ń bù mí o mo mọ nọ́mbà yín mo mọ nọ́mbà yín Pan Africa. èmi inú mi dùn ẹ mọ bí inú mi ṣe dùn ni mo ṣe ń sọ èmi ń sọ̀rọ̀ directly sí bàbá ni bàbá Olúbàdàn ẹ̀mọ̀ bàbá gangan lèmi ń sọ̀rọ̀ sí àwọn bàbá tó ṣe pé mo lè jáde anytime láti proud pé èmi ní bàbá èèyàn wà lórí fóònù ẹjọ́ ẹjọ́ ẹ torí Ọlọ́run ẹjọ́ mẹ́sẹ̀jì mi fún bàbá ni anybody tó bá rí wọn ní bá mi kọ́ tẹ̀ fún wọn. èmi ń dúpẹ́ lọ́wọ́ wọn àwa ọmọ Yorùbá a ní wọn ṣeun ẹ ṣeun ẹ kú àgbà àgbà ajẹyìndà ẹ̀mí ní àgùn bàbá mi mo proud láti pè yín ní bàbá. mo mọ̀ pé yes èmi ní bàbá Olúbàdàn sì ni. Ládọjà. ẹ ṣeun tẹ́ ẹ bàbá Ládọjà mo dúpẹ́ lọ́wọ́ yín orí ìkúnlẹ̀ ni mo wà èmi yóò wá gùn ẹ wàá kó wa jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ mo wá bẹ̀ yín mo bẹ̀ yín Ìgbòho ṣá dọwọ́ yín ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí nǹkan kan ó rìn mọ́ mo fi Elédùmarè bẹ̀ yín mo fi àwọn onílẹ̀ bẹ̀ yín mo fi orí adé bẹ̀ yín mo fi lóyè lóyè bẹ̀ yín mo fi gbogbo àwọn tí wọ́n ti lọ ṣáájú yín mo fi wọ́n bẹ̀ yín mo fi àwọn tó tẹ ilẹ̀ Yorùbá dó tán tẹ Odùduwà dó mo fi wọ́n bẹ̀ yín ẹ má jẹ́ kí nǹkan kan ṣe é ó dọwọ́ yín èmi wá pè torí èmi proud láti pè yín ní bàbá ilẹ̀ Yorùbá dọwọ́ yín mo mọ̀ pé tí mo bá wẹ̀yìn báyìí mo ní bàbá tí mo lè pè bàbá Ládọjà bàbá Olúbàdàn èmi ń proudly sọ torí tẹ́lẹ̀ mi ṣùgbọ́n ní ìsìn mo mọ̀ pa ní bàbá ojú òní tì yín bàbá mi ojú òní tì yín bàbá mi Elédùmarè á bá mi fún yín ṣe ilẹ̀ Yorùbá dọwọ́ yín ẹ mọ́jọ́ ó dìtàn bàbá Ládọjà yín ni mò ń pè mí ìpè yín síkú mi ìpè yín sárùn mò ń pè yín torí àwọn ọmọ aládé ni ẹ jọ̀ọ́ bàbá mi ẹ jọ̀ọ́ ẹ ní fojú sunkún kankan lára wa mọ́ mo fi Elédùmarè bẹ̀ yín mo fa àwọn onílẹ̀ bẹ̀ yín ẹ bá wa ṣe ẹ torí Ọlọ́run bàbá mi mò ń bẹ̀ yín lórí ìkúnlẹ̀ Ìgbòho dọwọ́ yín nǹkan kan ò gbúdọ̀ ṣe ìrà ò gbúdọ̀ rìn gún orí ò gbúdọ̀ fọ́ ò gbúdọ̀ tutù ó dọwọ́ yín bàbá mi Elédùmarè á bá mi ṣọ́ yín á mọ̀ rí yín bá bàbá Tinubu ẹ̀yin náà ṣeun àdúpẹ́ o àdúpẹ́ á mọ̀ rí yín bá bàbá kan bí olódòdẹ ní ìsín àwa lè wọ̀ pé yes àwa ní bàbá àwọn bàbá tán mọ iyì ọmọ tẹ́lẹ̀ a rò pé bóyá ẹ̀ mọ iyì wa ni àmọ́ ní ìsín àti padà àtó bẹ́ẹ̀ mọ́ ó wá dọwọ́ yín ó kù nìbọn ń ró ẹ má jẹ́ kó dúró ń bẹ̀ ẹ má jẹ́ ká kú mọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣeun Ìyá Yorùbáwùyí ojú òní tì yín lágbára Ọlọ́run ilẹ̀ Amẹ́ríkà kò ní ṣọwọ́ òdì sí kò ní ṣọwọ́ òdì sí ìdílé yìí gbogbo àwọn ọmọ aládé pátápátá àkèrè òkúdélé ilẹ̀ Yorùbá yóò di gbígbà Elédùmarè á ṣàánú wa ẹ ṣeun ẹ kú iṣẹ́ ẹ kú fọmọ ènìyàn ṣe àmọ́ rí yín báyìí àmì ẹ ṣeun. ẹ ṣe gan ni ẹ jọ̀ọ́ yín tẹ́ bá ti pè ẹ máa ní sùúrù because àwọn èèyàn náà bó ṣe ń jó yín lára ló ń jó àwọn míì náà lára tẹ́ bá ti pè yín bá wa share fídíò yìí ọlọ́ọ̀ ẹ tó lè bá wa tẹ thumb up lórí show ṣẹ́nu yín dùn lẹ̀ ṣe lè tẹ thumb up lórí show nàbí inú yín dùn lẹ̀ ṣe lè share fídíò kí ló dé báyìí náà ẹ bá wa gbóhùn sókè ara ń kan gas everybody hello. ìyá mi Abíọ́lá. bàbá mi ẹ ní dààmú.
ìyá mi Abíọ́lá bàbá mi ẹ ní ṣòfò Yorùbá wuyì ẹ ní sórí ibú ìgara ni mo wà inú yín á dùn kalẹ̀ àṣẹ Àkànbí ọmọ Àbẹ̀ní ọmọ Àkànbí bí a ṣe ń péjọpọ̀ tá à ń rẹ́rìn ayọ̀ yìí àtúní padà banújẹ́ lórí Ìgbòho lágbára Ọlọ́run ẹ̀mí gígùn àlàáfíà ara Ọlọ́run á bá fi jogún fún un àṣẹ ẹ̀yin náà tẹ̀ ń gbóhùn káfẹ́fẹ́ ní gbogbo àwọn yóò ní há àṣẹ kọgbókọgbó là gbóhùn alágbogbo ayé ò ní mú yín lóhùn àṣẹ ayé ò ní mú yín lóhùn yóò ní há àwọn ọmọ yín náà ibi gíga náà máa lọ lágbára Ọlọ́run ẹ̀ ní fojú tó kó kankan nínú wọn o adẹ kí bàbá wa kábíyèsí o bàbá wa ládọjà nìyẹn bàbá nìyẹn Àbẹ̀ní ọmọ Àkànbí olódòdẹ. àní bàbá kan bàbá ara tó mọ iyì ọmọ ọlọ́jà bàbá wa bàbá ara tó mọ iyì ọmọ lórí àpèrè lágbára Ọlọ́run àní fi ń ṣàwátì báyìí bàbá Tinubu ọ̀hún náà ṣe o adúpẹ́ o ẹ ṣe yín náà o adúpẹ́ o ẹ tún rí mi ṣe o ìsínú gbogbo ọmọ Yorùbá fi dùn kálẹ̀ Ọlọ́run àkókò yín ṣe o wọn ní pààrọ̀ yìí náà báyìí lójú. wọn bàbá wa kọ àtàtà bá bí nìyẹn wọn kò máa padà drop náà ní so ẹ má bọ̀ lórí YouTube àpàdé Monday ó dàbọ̀ ẹ ṣé gan ẹ ṣé bàbá wa ẹ jọ lọ bá a ṣe ní 1 minute 2 minutes bí ṣe wà yìí sì bí ṣe fẹ́ apá mi fẹ́ kápá mi ṣe fẹ́ máa rìn lélẹ́yìí ẹ gbóhùn Àbẹ̀ní ọmọ Àkànbí lẹ́ ń ké sí. géyìn jẹ tẹ́ ẹ bá gbénu wọlé sí lórí TikTok máa géyìn jẹ. ẹ lọ mọ́lọ́pàá bàbá mi ni president. ẹ gbénu wọlé. ẹ lọ mọ́lọ́pàá wa tẹ́lẹ̀ halẹ̀ mọ́ tí bá dà yín blow. ẹ gbénu wọlé. lẹ́ẹ̀ni bàbá mi sì ló wà lórí oyè ẹ lọ mọ́lọ́pàá wa ogun bọ́ mo lè gbá anybody lójú lórí sóyìí anybody ló bá sọ mo lè gbá yín lójú lórí sóyìí. Daddy mi máa protect me. Daddy mi máa protect me. Àwọn olè halẹ̀ mọ́ àbí anybody tó bá sọ mo lè gbá anybody lójú lẹ́nu lórí sóyìí sẹ́ẹ̀. Kò sí jálẹ̀ lẹ́ni kò sí jálẹ̀ lẹ́ni. Àkànbí ni bàbá mi. Àwa ìdùnnú ni lẹ́ni fún wa. Bàbá mi Àkànbí ọmọ olódò sledgehammer. Bàbá tàwa náà ni wọ́n ṣe tó lọ́wọ́ tẹ́lẹ̀ láti sọ̀rọ̀ bàbá tiwa náà. Ó yá à ń gbọ́ iye gbóhùn sókè. Bí fẹ́ sapá mi lélẹ̀. Ọlọ́pàá ò jí bàbá káyì àní bàbá ńlé olódò jẹ̀bi bàbá wa káyì àní bàbá ńlé ọládọ̀jà bàbá wa káyì àní bàbá ìmẹ́tírọ̀sì bàbá wa káyì àní bàbá ńlé Yorùbá wuyẹ kú ètò. ẹja èyàn wà lórí kọ́ọ̀dù o èyàn wà lórí kọ́ọ̀dù ẹ má bàa tó jẹ o à ń gbọ́ yín màmí. Mo ní ta ló sọ pé àní bàbá a ti gbọ́ káyì mo ti jó sí yẹn. Bàbá tó gbójú ọmọ olódò òde ni bàbá wa káyì àní bàbá. Ràṣídì Ọládọjà ní bàbá tiwa káyì àní bàbá. lẹ́nu ìṣe inú mi dùn Yorùbá wuyì ayọ̀ mi kún. Ọládọjà yín lẹ́ni ṣó ọ̀lọ́lọ́ fún wa lẹ́nu àtàláfíà. Tó bá jẹ́ pé kì í ṣe snow tó jábọ́ ní Texas ó yẹ kí n bọ́ ta káwọn kan ṣẹlẹ̀ ẹ̀ṣẹ́ àwọn àgbà ìyàwó ṣe ẹ̀kú ó dùn yín ni ẹ ṣe máa ń àwọn bàbá wa méjèèjì àtàwọn tó kù tó ń jàjà yan ó dùn yín ni ẹ máa ṣe àwọn alálẹ̀ a máa dúró tì yín àwọn alálẹ̀ ò máa ní padà lẹ́yìn yín ilẹ̀ Yorùbá ò máa ní bàjẹ́. wọ́n fún mi láyọ̀n kí tó gbé wọn sókè. wọn ò máa ní kó wa lẹ́rù wọn ò máa ní gbà wá lọ Fúlàní ò máa ní lágbára burú lórí wa inú mi dùn ayọ̀ mi kún Ìgbòho kú oríire gbogbo àwọn ọmọ Kuro kú oríire ayọ̀ wa túbọ̀ dálẹ̀ ayọ̀ wa túbọ̀ àṣẹ Ìgbòho ẹjọ èèyàn wà lórí fóònù ẹjọ àṣẹ Ìgbòho ò ní ṣílẹ̀ tẹ̀ àṣẹ ibi tí ò ti yẹ kó sọ̀rọ̀ lọ́hùn ní ńlá ẹlẹ́ni ń bẹ̀ àṣẹ ibi tí ò ti yẹ kó wí kúrúkúrú lágogo ń dùn wá lè sọ̀rọ̀ àṣẹ nígbà tó Olúwa wá dá ẹ sílẹ̀ táwọn bàbá ẹ yọ́nú sí ẹ yìí tó máa wálé òní délé bá ìsàn òní délé bá kú
gbogbo ohun tó ti fi pamọ́ ayọ̀ àtàlàfíà ló máa fi lù lágbára tí tóbi Ọlọ́run. Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀ Ìgbòho ṣá. Ẹ̀yin bàbá wa tó kú Ìgbòho dọwọ́ yín o. Ẹ jẹ́ tó wà lórí ṣòde lẹ̀ ẹ jọ̀ọ́. Ẹ bá wa fà mọ́ra, ẹ bá wa yọ́nú sí, ẹ bá wa yọ́nú sí, ẹ bá wa fà mọ́ra. Ibi tó yẹ kó tẹ̀ túbọ̀ bá wa júwe fún, kò dẹ̀ nílò tí sí, kò ní kọ́ tí ikún sí yín, aṣọ ọmọ dáadáa. Gbogbo àwa bí a mọ àwọn obìnrin à ń sọ fún yín, à ń fọwọ́ gbáyà wípé Ìgbòho ò ní yọ ọmọkọ́mọ mọ́ wa lọ́wọ́. Àwọn atọ́nijẹ wọn ò ní sọ̀rọ̀ burúkú sí létí. Àwọn ọ̀nà wọn ò ní jẹ́ tiẹ̀. Ìlú wọn ò ní lọ lórí ẹ̀ Ìgbòho. Okú ọmọ ṣe, àwọn alálẹ̀ àgbé ẹ̀, àwọn alálẹ̀ àgbé ẹ̀, wọ́n á dúró tì ẹ́ gbọ́yìn. O ò ní sọmọ mi, ẹ̀mí ẹ̀ ò ní bá lọ lóko Ọlọ́run. O ṣe ọkọ ìyá mi, okú ọmọ ṣe. Yorùbá wuyì, ohun yóò ní há, ohun yóò ní há, ahọ́n yóò ní jáde lójijì. Lágbára títóbi Ọlọ́run, òkè lọ́wọ́ alákẹ́dùn lókè lọ́wọ́ yìí máa lọ. O máa ní gbọ́mọgbìn o. Prógráàmù yóò ní fọmọ ṣe, ò ní fọkọ ṣe. Onífẹ̀mí ẹ̀ ṣe, ẹ̀tẹ̀ ò ní bò ẹ́, ìfọ̀n burúkú ò ní bò ẹ́ lára lóko Ọlọ́run, ò ní fọ́ra lágbára títóbi ọlátẹ́gùn àlàáfíà ló máa fẹ́ sí ẹ̀ lára. Ájú ṣe o gbogbo Yorùbá, ẹ ṣe Ọlọ́run adáríjì, gbogbo ẹ̀yin tó ń dáríjì Ìgbòho Sunday, owó bàbá dámì, Ọlọ́run adáríjì, Ọlọ́run adáríjì, Ọlọ́run apá ìwà rẹ ọlá ìjẹkọṣù Ọlọ́run. Ẹ ṣe adúpẹ́ o. Ẹ ṣeun mà ó dójú ẹ báyìí, ó ti dójú ẹ ń sẹ́yìn TikTok mo mute yín ni o, mo gbé kinní yẹn wálẹ̀ ni. Táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ lórí fóònù ẹ jẹ́ kó máa sọ̀rọ̀. Máa ṣí TikTok ilẹ̀ bàbá yìí wọ́n ti fẹ́ já ọkàn ẹ̀, wọ́n ti fa ọkàn ọ̀hún mi, wọ́n tún wá kọ sí mi ní mẹ́sẹ̀gì wípé àwọn mọ òfin péèjì yìí o, ṣùgbọ́n àwọn ṣàfẹ́ sọ̀rọ̀ ṣáá ni wọ́n ti fẹ́ kó tó 50 times. Tí ó bá kàn yàn ní pé yẹn gbóhùn sókè ẹ bá wa power tap lórí TikTok. Ọmọ àkànbí olódò orin. Hello. Àbẹ̀ nílẹ̀ ń ké sọmọ àkànbí ó yẹ sọ tẹnu yín à ń gbọ́ yín. Mo lè gbẹ́ anybody lójúlé ni. Olúwa ṣe wù ú adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àṣẹ. Ọmọ àkànbí olódò orin. Ó yẹ gbóhùn sókè sẹ ẹ má lọ́wọ́ yẹ pé wáyé má bá ti ń pè wá díẹ̀ ni má fi respect sí i. Ẹ bá ti pè Àbẹ̀ ní ọmọ àkànbí olódò orin ẹ má wá fi respect sí i. Ẹ má máa pè lọ bẹ́ẹ̀ yẹn. Àti askes lọ́wọ́ yìí ẹ máa tó ń kọ́ wa yẹn. Ẹ bẹ̀ ṣe bẹ́ẹ̀ Olúwa ṣeun. Ìjẹta la yìí ń sọ̀rọ̀ dání Olúwa ṣeun o. Ìgárá wù yìí. Ìgárá wù yìí. Ìgárá lè mú sọ. Ó wà báyìí ẹ̀rí tí mo pè. Tó kú mi mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ lè pa mí. Apágọ́ ti ń ro mí. Ìgárá ni mo wà inú mi ń dùn. Ó yá ẹ sẹ́ẹ̀dì owó sí mọ́mì kan lọ́ba yín ra nǹkan kan bá yín ṣe bẹ̀. Ẹ̀yin oṣù mẹ́sàn-án báyìí ọmọ tá máa bí ilẹ̀ Yorùbá máa tó 5,000 àwọn tí wọ́n máa bímọ lọ ní alẹ́ yìí. Má já òṣà ẹjọ́ tó yọ ọdún ẹ gbé fóònù kọ́ọ̀dù ìṣáájú. Ta ló ń gbọ́ yín? Gbogbo ẹ̀ tẹ́ búdádì mi ta ló máa gbọ́ yín? Ẹ sún ájú mo lè gbá anybody lójú lálẹ́ ìṣẹ́. Ẹ máa jókòó sórí péèjì ni àti kó fún yín ní news. I don't care. Tó rárá àwọn ọlọ́tẹ̀lẹ̀ wà. Ara àwọn ọlọ́tẹ̀lẹ̀ wà. Ẹ jọ ẹ jẹ́ ká gbé last call yìí lórí fóònù náà. Ká máa sọ̀rọ̀ lórí TikTok. Ẹ bá wa gbóhùn sókè. Màmá wa tó ṣí ọ ayé òní bá mi ṣe yín. Àṣẹ. Ojú òní tì í láéláé. Àṣẹ. Ọkàn yín á balẹ̀. Àṣẹ o. Àtòjò wá tirẹ̀ kó délé. Àṣẹ. Ẹ ní sọ pé kílẹ̀ náà ìrìnàjò fún. Àṣẹ. Ẹ wo ẹ ṣe gan mo dúpẹ́ o. Mo ò rí Sunday Igboho rí o bẹ́ẹ̀ tó bá fi lélẹ̀ tó fọ̀nà ńlẹ̀. Tó ní àníṣe kíràn mi kó bọ́ nínú ìyàtọ̀ wàhálà. Ó tó bẹ́ẹ̀ kéèyàn dúpẹ́ lọ́wọ́ náà. Ajá tó lọ ilé ẹkùn tó bọ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ because àjò dàbí ilé. Kò dàbí. Àjò dàbí ilé. Kò dàbí o. Àwọn òní sọ pé dorúkọ àwa ti kó Nàìjà pé bámbám làwa yó kò kọ́ mẹ́ni kọ́kọ́. Àwọn tá a filẹ̀ sílé ńkọ́
tí ọkàn tó bá wà ní bá balẹ̀ àwọn táwa ń bí ọkàn á náà máa balẹ̀. Bàbá mi sọdá jọ ń bú owó yẹn á lọ sókè pẹ̀lú spastic àtẹ fún mi ẹ̀yin nìkan lẹ fún mi lówó àdúrà o. Ẹ̀pàrọ̀ tó sì ayé ò ní gba òun lọ́wọ́ yín o gbogbo ọmọ Yorùbá tàtà mo kí ní lóko dágbà Ọlọ́run àní gbé sájò àdènà lórí o adúpẹ́ lọ́wọ́ náà ẹ ṣé gan ni o ẹ kú fọmọ èèyàn ṣe olúwàtò máa wà pẹ̀lú yín o adúpẹ́ o ẹ ṣé gan ni o àníkà kìyìn ni o. Ẹ ṣeun gan ẹ jọ lórí TikTok ẹ lè gbé ohùn sókè báyìí lórí TikTok àkóyín jẹ sí àkóyín jẹ o. Mi ò kóyín jẹ lórí TikTok náà mi ò kóyín jẹ ta ní. Àti bẹ̀yìn ẹjẹ́ agbẹ́jọ́ ẹ sọ̀rọ̀. Wọ́n ẹ̀ṣẹ̀ wọ́n lé ní Yorùbá wuyì ẹjọ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ fún mi ní láyọ̀nù mi gba láyọ̀nù rí. Mi ò wà parálẹ̀ mi wà parálẹ̀. Kí ni yẹn gan? Irọ́ mo ń ṣàwàdà ní o. Mo ṣàwàdà. Olódòrin ẹjọ́ ó yẹ fún Anis. Okay, lórí pé ẹ pẹ́ dé class torí gbogbo àmọ́ ẹ̀yin late comer tó yẹ pé tẹ bá wá sí class ẹ máa ń pẹ́ dé tó bá yẹ tó ti dé náà ebú lè máa bú dáàdì mi ẹ máa pè lọ́mọ lódò òkun wọn dáàdì mi ti ṣọ́ọ̀kì yìí o. Ẹ má bẹ̀. Mi ò lè bẹ̀ torí lálẹ́ yìí mo lè gba anybody lójú ẹni tó bá sọ̀rọ̀ tó bá mọ̀ ọ̀rọ̀ sọ lórí péèjì láti máa sán yín ní ìgbájú látòrí fóònù ni. Bí tí fẹ́ máa rìn sí ni bí wọ́n kọ́ pà mí sókè. Dádì mi àkànbí ọmọ olóyè wọ́n ti ní kí àdìsá àti àkọ́mọ kó máa bọ̀ nílé. Kí ló rí kí ládọjà náà kí ló rí kí bàbá ládọjà orí kì múlá kì máa fi pè é. Yorùbá wuyì à ń gbọ́ yín. Wọ́n ní kó máa bọ̀ nílé àbí wọ́n ti gbẹ́sẹ̀ kúrò ní gbogbo. Ẹ jọ ẹ má dára padà sẹ́yìn ẹ̀wọ̀n tó rí ni tó mọ́jú ká dúpẹ́ lọ́wọ́ èèyàn ní owó bí táwa ayé kọ̀ọ̀kan la máa ṣe ẹ má disturb dádì mi náà. Yes now. Àṣepé ló máa ṣe fàdúrà ràn dádì mi lọ́wọ́ ni. Ẹ fàdúrà ràn lọ́wọ́ ni. Ẹ má tún pé a padà sẹ́yìn. Is it ọmọọba or what? Ọmọọba wàlẹ́ àná ni mo ṣì ń sọ fún Yorùbá wuyì bíbá ìlànà ọ. Pé kí ni? Mo ní Yorùbá wuyì bí bàbá yín ni bàbá olódo. Ẹ ṣé mi àti jẹta tí mo ti wá ń pariwo. Ẹ ṣé bàbá mi ti wá ṣọ́ọ̀kì yín nísìn. Táwọn bá dúró sórí ọrùn yín kọ́ tábà dúró sórí ọrùn yín kọ́ tí àjẹrí mú mi. Ẹ dẹ̀ fẹ́ pa mí lóòótọ́ ẹ fẹ́ pa mí lórí stage yìí lóòótọ́. Bàbá mi tátì mi àkànbí ọmọ olódò rẹ. A máa ṣe ẹ lọ fọkàn balẹ̀ máa ṣe tó kù. Ẹ fún mi ní ìṣẹ́jú kan lórí fóònù ẹ bá gbóhùn sókè lórí fóònù èèyàn méjì lórí TikTok wọ́n máa sọ̀rọ̀ sí lẹ́yìn fóònù ẹ bá gbóhùn sókè lórí fóònù. Ẹ bá wa sọ̀rọ̀ sókè náà àsìkò táwa yìí àsìkò gara ni mo wà ẹ má máa dẹ pèmí jẹwàá dákẹ́ lọ. Àsìkò gara wà yìí lẹ wá kó sódà òkè. Ẹ wá kó sódà òkè. Ẹ lọ mọ́lọ́pàá ẹ̀yìn ni ẹ lọ mọ́lọ́pàá wa. Ìbá wo ni máa jáde lórí kejì. Tí mo ní ẹ̀kọ́ bí lẹ́yìn ṣé ẹ̀wọ̀n ẹ̀yìn mi ni ẹ̀wọ̀n ẹ̀yìn mi àbí. Dádì ṣe bẹ́ẹ̀ o. Dádì mi ṣe bẹ́ẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run akídádì yín àti wọ́n ṣe lé fún wa. Ẹ ṣé. Adúpẹ́ fún wọn. Ẹ ṣé. Omi àmọ̀ láti wà lórí iná ẹ má wọrí. Àmọ́ lórí àdúpẹ́ a sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa náà bàbá wa Ọládọjà adúpẹ́ lọ́wọ́. Dádéwọ̀ Ládọjà. Ọlọ́run jẹ́ kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Àmọ́ lórí o. Ilẹ̀ Yorùbá ò ní dàrú fún ilẹ̀ Yorùbá ò ní dàrú. Mo tí mo rí nísìnyẹn inú mi dùn gan. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àná là ń gbàdúrà lókùnrin gbogbo ọlọ́run tí mo fi àlàyé sílẹ̀. Kò yí sí o látọdún mẹ́rin kò yí sí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé
ó padà já sí lọ́rùn ọpẹ́ ló já sí last ọpẹ́ ló já sí last bàbá olódòkun mọ̀ àti olóyè yín o lábùjá olódò orí lábùjá olódò ìṣẹ́jà mà á dúpẹ́ lọ́wọ́ yín o ire o. kí ló dé èwo lọ tẹ kí ló dé tí wọ́n ń fọ̀tẹ̀ sí olódò sledgehammer ẹ ṣe pé olódò iron rod ẹ jẹ́ èèyàn méjì lórí tiktok tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ̀yin ọlọ́tẹ̀ orí tiktok ẹ sọ̀rọ̀ ẹ̀yin ọlọ́tẹ̀ orí tiktok ta ló wà mẹ́nà ẹ kà tiẹ̀ pé amúlùdún àbítalú amúlùdún ẹ bá wa gbóhùn sókè bá ààrẹ yìí rí lórí péèjì wa àmọ̀bíyọ́ ọlọ́tẹ̀ lẹ́yìn náà ẹ bá wa gbóhùn sókè tó wà mọ àwọn àjọkẹ́ àdèmọ àwọn ọmọọba àwọn ọlọ́tẹ̀ ó yẹ gbóhùn sókè lọ́wọ́ torí program tan fifty. ìyá mi mo dúpẹ́ pé òkun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yèmí ẹ lè pa mí lóko lẹ́yìn odi mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì àkọ́kọ́ bí os lálẹ́ àti olódò gẹdú aláì mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ẹ̀gbọ́n wa bàbá wa Oloye májàsọ́lá Ìgbòho ṣá ó ṣàníyàn bàbá mo dúpẹ́ o fún àtìlẹ́yìn tó gbópọn mo dúpẹ́ mo dẹ̀ kí bàbá kú oríire o fún ìtúsílẹ̀ fún ìdásílẹ̀ tán tú wọn sílẹ̀ o láti máa rìn láti máa yan fanda lórí ilẹ̀ bàbá wọn ẹ̀mí wọn á pẹ́ fún wa o. Mo kí gbogbo ilé o mo kí yín o inú mi dùn gan ni o. tí Yorùbá wuyì bá pe àwa lọ́lọ́tẹ̀ lórí ọ̀rọ̀ Májàsọ́lá ó pè wá àgbàbẹ́ ọlọ́tẹ̀. àwọn ọlọ́tẹ̀ àmọ́ dátì ẹ mọ̀ mọ́ máa wọ́n tèmi wọ́n máa mú mi sáré wọ́n máa bú mi àwọn ọlọ́tẹ̀. Àkànbí ti ṣe bẹ́ẹ̀bẹ́ ẹ bá gbóhùn sókè lórí fóònù Àkànbí ti ṣe bẹ́ẹ̀bẹ́ ẹ lọ́mọ ọlọ́pàá wa. ẹ kú ètò. ẹ ṣe àwa lè wá dúpẹ́ sọ́lọ́tẹ̀ ní abẹ sọ́pọ́ọ̀tì wa. ẹ ló wà. à ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ sókè bí ṣe wà mí fẹ́ ráyè àti mọ́lẹ́ ìbọn ìdìbò jọ. bàbá jàgà bá kó máa bá ṣẹ lọ. kó máa bá ṣẹ. ó tẹ̀lé wa fi bàbá wa sílẹ̀ àwọn sáìdì ẹ wojú ṣe ẹ ṣe ẹ̀yin tèmi ni ẹ ṣọ́ọ̀pù náà kù. adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ ṣe. bàbá Èkìtì ti gbórí wọlé o. bàbá Èkìtì ẹ ṣe o bàbá Èkìtì akínyìn o ẹ ṣe gan 100 times 1 billion times ẹ ṣe gan inú wa dùn ẹ ṣe gan thank you we love you. I love you thank you. ẹ máa lọ ṣe yín lọ ẹ ṣe tó yín lọ ẹ ṣe wà. ẹ ṣe gan. ẹ jọ ṣé ká gbé bàbá Èkìtì wọlé ni àbí ká sì tún pe àwọn èèyàn díẹ̀ sí i lè tí gbé bàbá Èkìtì wọlé láéláé bí mo ṣe wà yìí lálẹ́ mo lè gbá bàbá Èkìtì létí kẹ́ni mọ̀ pé mo mí ní anybody ní sẹ́ẹ̀. ó yẹ sọ̀rọ̀ sókè. Bàbá lẹ́kàn máa fún níṣẹ́ ṣe. Kàrísá ibi ló ro mí. Kàrísá ẹ̀yìn ló ro mí. Bí ṣe fẹ́ máa rìn bàbá Èkìtì. Bí ṣe fẹ́ máa rìn sí lélẹ̀. Bàbá wọn ti wá dé. Bàbá yìí máa tó dé. Ó àbáwọ̀ wọlé dé. Ọmọ kí wọ́n sáré ìwọ́n bàbá yìí máa tó dé. Wọ́n ṣe tún bẹ́ẹ̀ lọ. Bàbá yìí máa tó dé. Ó ṣe àdìsá tí a bàbá wọn wọlé dé bàbá gbósókè lórí fóònù ó yẹ sọ̀rọ̀ sókè ẹgbàá mi kankan kọ́ bí ṣe wà yìí ẹ má ta sí mi ẹgbẹ́ mi má ta sí mi lálẹ́. a kú oríire òní o oríire ni ẹ ṣe àṣẹ gbogbo ara máa kí
gbogbo wa lóríire náà gbogbo ala ní oríire náà ọ̀rọ̀ wa ò já sásán. Bàbá Èkìtì fi ṣe fẹ́ máa rí sí lélẹ̀. Wàhálà wa ò já sófo tó káwọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ara wa náà àwa lọ sórí bàbá Ládọjà wọ́n ti ní bàbá àwọn ni wọ́n dẹ̀ sì ṣe bàbá náà torí mo gbọ́ ní ìsìlẹ̀ lánàá mi ò mọ̀ pé wọ́n ní bínú ṣe rí ló bí yàn àwọn ọlọ́tẹ̀ tó adúpẹ́ lọ́wọ́ bàbá wa Ládọjà ẹ̀mí yín máa gùn àṣẹ ẹ máa pẹ́ lórí àpèrè ipò lórí ipò ọba ẹ máa pẹ́ ẹ̀mí yín máa gùn àṣẹ ẹ máa pẹ́ ju àwọn tí aṣíwájú yín lọ o àṣẹ ìpẹtẹ wá ti yí ìrì ẹ lọ́nà lọ́pọ̀. Monday ni ẹ máa nìṣó ní kí lórúkọ ẹ Monday everybody yẹn jẹ́ ká pàdé ní Ìbàdàn sókà Monday ilé olóyè Sunday Igboho. bẹ́ẹ̀ ni o bàbá máa gbówó wọlé wọ́n máa gbórí wọlé Monday so o ti ń pa mí láì mú ní welcome ẹ ṣe gan. ká lọ sí welcome party fún wọn a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ olódòdẹ náà wọ́n ti di olódò kù mọ̀ so àdúpẹ́ o èwo tí wọ́n ẹ̀yìn náà o pé wọ́n bá yín sọ ẹ gbà ẹ gbọ́ àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. èmi mẹ̀yìn ọlọ́tẹ̀ ẹ máa kọ́kọ́ fi ohun pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọlé at the end ẹ máa ṣe gbàsgbòs ó yá. èwo ni ọ̀rọ̀ gbàsgbòs. ẹ mọ̀ pé mo lè lẹ́yìn ní fóònù mo lè lẹ́ fóònù mọ́ yín. ẹni tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà ni kò parí ẹ̀ o orí tán bá kúrò lórí oyè lọ́nà tí pé èmi fẹ́ jà lẹ́nu fún Yorùbá o Ọlọ́run kọ́ sí o Ọlọ́run máa fún wọn sí o àṣẹ Ọlọ́run bá yanjú ìtòkù ẹ jẹ́ ká bọ́ o ẹ ṣe bẹ́ẹ̀ máa bí tò lọ yá ló dàbọ̀. ẹ ṣeun Bàbá Èkìtì ẹ má dá ẹjọ́ tí kẹ ẹ mọ̀ díẹ̀ ṣe rí apá mi tó lọ sókè yìí ó ní reason ṣe rí lórí TikTok ni àwọn kan wà ń bí alábòsí ni wọ́n àwọn bí Àjọkẹ́ ọmọọba àǹkó Mọ́dúpẹ́ gbogbo wọn pátápátá ojoojúmọ́ máa bú dádì mi Àkànbí ọmọ olódò sílẹ̀ jàmà wọ́n máa bú dádì mi lójoojúmọ́ so bí mo ṣe rojọ́ fún yín kẹ́ máa gbọ́ o ó wá dilé ní ìnísìn àná ó sì fẹ́ já okùn ọrùn mi ó sì fẹ́ já bọ́ọ̀lẹ̀ hello à ń gbóhùn ní. Congratulations. ẹ ṣé gan ni. One thing I want to say, the point of correction kan kì í ṣe ọba Ládọjà nìkan ló ṣe o ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn South West governors kẹ́dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọba tó kù náà that's what you have to do. irọ́ mi ò gbà ẹ jọ ẹhùn bàbá wa tó mi jiyàn yín kọ́ ni mo ń bá Bàbá Èkìtì ni mo ń bá tó ní kí kápá yẹn wá sílẹ̀. ẹ jẹ́ tí Sunday ọ̀sẹ̀ bàbá Sunday bá dé ní Monday ẹ confam lọ́wọ́. That was the outcome of the meeting. ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ lórí fóònù à ń gbọ́ yín torí òyìnbó lẹ fi wọlé mi ìgbọ́ Yorùbá mọ́ mi ìgbọ́ Yorùbá mo fẹ́ máa sọ English. Okay, ẹ kí n sọ ìjọba máa gbọ́. Ó yá. That was the outcome of their meeting last time. Ẹ̀yin lè sọ Yorùbá torí mi gbọ́ English èmi ni fẹ́ máa sọ English ẹ̀yin lè sọ Yorùbá kí ìgbìyànjú lè bá a gbọ́. Ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn South West governor náà because àwọn ló push ẹ forward kó tó dìde ṣíṣe. Okay. Kò tí yẹ yín. Okay. Because the outcome of the meeting gbogbo àwọn ọba yẹn ló try even Aláàfin of Ọ̀yọ́ ọlọ́wọ́ gbogbo wọn ló ṣiṣẹ́ kì í ṣe ìkìlọ̀rọ̀kọ̀ ẹ̀. That was there because they all insisted after that meeting but that is what they want. Kí wọ́n fi Sunday Igboho sílẹ̀. Àti ẹ̀mọ̀ pé mi ò tẹ̀ mọ̀ kó máa tètè báyìí because we thought they don't want to. Mo sọ fún àwọn ọlọ́tẹ̀ lórí péjì mi mo ní bàbá mi Àkànbí ọmọ olódò dẹ mo ní Àṣàkẹ́ òde àdúgbò.